warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo àwa tí a ní àǹfààní láti máa gbọ́ láti máa wo fídíò wa ní àárọ̀ yìí. Ojú tó káfí wò wá ojú òní fọ́ ti wà náà nìdí. Gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe nípa Penicillin Gate tí mo ṣàlàyé fún wa. Àwọn nǹkan mẹ́ta tí a fẹ́ lò ní àárọ̀ yìí wọ́n ti rẹ́dì. So kì í ṣe nǹkan tí yóò lè ná wa ní ó pọ̀, kì í ṣe nǹkan tó lè ná wa ní ó pọ̀. Àmọ́ bó ṣe lè kí ó mọ̀nà wa lówó tó náà, owó náà láfi rà. So kí ni àwọn nǹkan náà tó ti rẹ́dì? Àkọ́kọ́ òní apple. Ẹ̀wọ́ apple wọ́n mi yìí, tàbá wọ́n kọ́lọ̀ dáadáa rí pé kì í ṣe tó gbé pátápátá yẹn ni. Ìlú apple ta fẹ́ lọ lélẹ̀ yìí, a máa sàn ní dáadáa, tàbá sàn ní. So a máa pieces ẹ̀, a máa gé kéékèèké, a máa dà sínú blender, a máa blend ẹ̀ dáadáa. Tàbá ti blend ẹ̀ tán, a dà èyí tí a blend ẹ̀, a dà sínú cup kan. So lẹ́yìn tàbá ti dà sínú cup kan, tàbá ti dà síbẹ̀ tán. So nǹkan ẹlẹ́ẹ̀kejì òun a máa add pọ̀ mọ́. So kí ni nǹkan ẹlẹ́ẹ̀kejì? Òun náà ni ẹyin agric. Ṣé rí ẹyin yìí a máa lú ní orí. Tàbá ti lú ní orí díẹ̀, a kò máa rọjú sí wọn. Tó tàbá lú lórí omi máa rọ díẹ̀. Kí ni kó ṣe kí ni yellow mẹ́rin gbọ́dọ̀ ní white yẹn la fẹ́ kó ro sínú nǹkan tá a ṣe yẹn. Tàbá ti wá dà síbẹ̀, a máa mix ẹ̀ papọ̀ tó máa mix dáadáa. So a máa pòpọ̀ dáadáa. Lẹ́yìn tàbá ti ṣe yẹn tán, a ní yellow mẹ́rin white mẹ́rin la ní. Tí yellow bá yọ síbẹ̀, ẹja ká gbé kúrò. White yẹn gbọ́dọ̀ la ní. A máa mix ẹ̀ papọ̀ dáadáa. So lẹ́yìn tàbá ti mix ẹ̀ tán. So nǹkan ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pick milk. Ọlá pé front camera mo ló jẹ́ kó wà upside down. Kó ṣe keep ni o, pick milk ni. Ṣé wàá rí pick milk oní powder ni? Ó ní a máa lo ṣíbí kan. A máa bu ṣíbí kan powder yẹn, a máa bu sínú nǹkan tá a mix yẹn. So tàbá ti wá bu síbẹ̀, a máa pòpọ̀ dáadáa, a máa pòpọ̀ kó mix dáadáa. So lẹ́yìn yẹn àwọn amú. Tàbá ti wá mú tán tí a mú tán bẹ́ẹ̀. Kó ṣe ẹ̀kan náà la máa ṣe o. A máa ṣe ní mẹ́ta. A máa ṣe láàárọ̀, a máa ṣe lálẹ́. Láàárọ̀ tàbá ti fẹ́ ká tó jẹun, lálẹ́ tàbá ti jẹun tán ká tó sùn. So a máa ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta la máa ṣe. So lẹ́yìn tàbá ti wá ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta, a máa rí result tó dára gbọ́rọ̀ lọ́wọ́. Eléyìí máa jẹ́ kí nǹkan táwọn yìí kó yọ dáadáa. Ká dẹ̀ tún máa lè ní àǹfààní láti máa lò bí 1 hour 30 minutes ní orí ọ̀yẹ̀wò wa. So bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ nìyẹn. Ẹni tó bá ní ìbéèrè lórí àwọn nǹkan tí mo sọ yìí, lórí àwọn nǹkan tí ò bá yé yín, nọ́mbà tèmi ni 07037422552 tàbí email address wa ó ní ewenjefb@gmail.com. Tí ẹ bá fẹ́ lọ sáìtì wa, www.ewenje.com. Fún ìṣòro àlàyé nǹkan tí kò bá yé wa fún ká bẹ̀rẹ̀ lórí ẹ̀. Bismillahirrahmanirrahim. Dr. Praise the beat àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba.